ayé mi mo fi búra no anybody tó lóun fún mi ní owó téèyàn bá fún mi ní owó pé kí lọ da ìkan rú kí gbogbo iṣẹ́ tí mò ń ṣe látàárọ̀ mi ni kó dàrú. I don't collect any money for anybody. Why? Àwọn sister mi wà náà, àwọn tó ń protest, àwọn brother mi wà ń bẹ̀, àwọn tí mo mọ̀ rí ló pọ̀ jù ń bẹ̀. Ẹ ti understand? Kọjọ nítorí Ọlọ́run, I don't send anybody láti wá da protest kan tí ó ń ṣerú because